fail country fail Nigeria ǹlẹ́ o kíní kan pa mí lẹ́rìn fún gbogbo yín àsìkò olè tẹ́ẹ̀tò jà tẹ́ẹ̀yàn president mi ó dé nísìn gbogbo yín túbọ̀ òde ẹ̀túyáyé ẹ̀túyàyà ẹ wá lọ ra pépà kùjèrí olórí burúkú kan báyìí ẹ lọ rà 100 million mo sì ń kà lálẹ́ àná orí mi sì ń gbá yé ẹ̀yìn 24 ẹ lọ ra fọ́ọ̀mù 100 million ǹjẹ́ mọ̀ pé bíi tí ẹ ní làákàyèdè 100 million tẹ́ fi ń ra fọ́ọ̀mù yẹn ǹjẹ́ mọ̀ pé kọ̀ọ̀kan yín ẹ lè la ìdílé kọ̀ọ̀kan ẹ̀yin tẹ́ bá fún ẹ ní 1 million ẹ lè la ìdílé 100 ẹ ní làákàyèdè bẹ́ẹ̀ ọwọ́ adásìkò tí ẹ tó fẹ́ ṣe pírẹsidẹ́ǹtì ẹ wá ń pariwo èmi ni kẹ́yìn abẹ́ o èmi ni kẹ́yìn abẹ́ o kẹ́ bá lè kó alówó jẹ ṣé wọ́n tọ́ ra fọ́ọ̀mù 100 million ó ní 100 trillion jẹ olè ní gbogbo yín ẹ wá gbọ́ mi ẹ̀yin INEC mo fẹ́ bá sọ̀rọ̀ orí tiyín ti burú tó bá jèmi lẹ́yìn ni gbogbo owó tán dájọ́ tán fi ra fọ́ọ̀mù ẹ̀yin ẹ lọ fi wẹ́lá ẹ fi wẹ́lá ẹ fi wá ẹja àrọ̀ tó dáa kẹ́ ẹ jẹ́ sí kò kẹ́ ẹ tẹ̀ bá sí torí kò síbò a lè dìbò kankan 2023 gbogbo wa ti plan pátápátá a ti gbọ́n burúkú gbogbo wa àti youth ni o àtọ̀dọ́ ni o àtàgbàlagbà ni débi ọmọdé wọn primary school gbogbo alágbọ́n débi wípé ẹ lè tú ajẹmọ́ a níbò kankan di 2023 bí ẹ bá pariwo òbò lórí burúkú dàdúgbò wa wàhálà ìtì ẹ̀ ọ̀tá tó bá lọ ní ìwọ̀ kan ẹgbẹ́ kan èmi ò ní dárúkọ ẹgbẹ́ tó bá ṣe mistake wá dùgbò wa tó wá campaign wàláì omi ata àti kùmọ̀ ní ọ̀bà tiẹ̀ jẹ́ tí yín ọ̀tá ẹ̀yin olè ẹ fẹ́ kó wa jẹ àti gbọ́n.